Ifaleti gbà mí mo tún dé. Babalawo gbà mí mo tún dé o. Ifaleti bá gbọ́ pẹ̀lẹ́ janlẹ̀. A sọ̀rọ̀ bí ẹni wẹ̀jú. Babalawo gbà mí mo tún dé o. Babalawo Ifaleti Alatise bàbá ADC ó ń pè wá síbi ọdún Ifá. Ọdún Ifá dé o. Ọdún Ifá dé. Ọdún Ifá dé o. Ọdún Ifá dé. Mo gbé fá mi lórí gẹ̀ǹgẹ̀ o. Ọdún Ifá dé. Ẹ̀túyáyá ẹ̀túyáyá. Ẹ járe bí ọdún Ifá. Ẹ̀túyáyá ẹ̀túyáyá. Ẹ járe bí ọdún Ifá. Ifá olókun Ẹlẹ́rìí ìpín o. Ifá olókun A sọ̀rọ̀ dayọ̀. ẹ̀túyáyá ẹ̀túyáyá. Ẹ járe bí ọdún Ifá. Ọmọ Labakeakewi tún gbé kinní ọ̀hún dé. Babalawo Ifaleti Alatise olóyè Aseda tilẹ̀ Ìjẹ̀ṣà. Pé gbogbo ọmọ eriwo yà, gbogbo ọmọ ìṣòwò ọ̀pẹ ló tún fẹ́. Gbogbo abọ̀rìṣà pátápátá tí ń bẹ ní kóòtù òjíire. Síbi ọdún bàbá Ifaleti bàbá ADC tí ó wáyé ní oṣù kẹjọ, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin àti ọjọ́ karùn-ún nínú ọdún tá a wà yìí. Ifá gbè wá o, Ọ̀rúnmìlà tún ti wá ṣe láṣẹ Elédùmarè ọba. Ifá ní ọ̀sán ìbádòru lójú afẹ́ni, òòrùn ìbá sì dòjò lójú àwọn akọlẹ̀, òjò ìbá ti lè rọ̀ mọ́ lójú ọmọ akẹ́rù. Adífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tán ní ilé bàbá rẹ̀ tí gbá mọ́. Wọ́n ní bàbá ó kára lẹ́bọ ni kó yá ṣe. Ifá gbẹ́bọ ní abẹ́ ó rúbọ, ó gbé tutù ó máa tiẹ̀ ṣe tutù. Ifá ní ó tó gẹ́gẹ́ káyé ó gbà mí níṣojú gbogbo kó lọ́pẹ́ ṣe ń gbilẹ̀. Ifá ní ó tó gẹ́gẹ́ káyé ó gbà mí ó níṣojú gbogbo ẹranko láyé tí ń gbẹ̀kùn. Ó wá wù wọ́n kí wọ́n ó mẹ́kùn so, iná ojú ẹkùn ni kò jẹ́ o. Ó wù wọ́n kí wọ́n ó mẹ́kùn so. Ó wù wọ́n kí wọ́n ó mẹ́kùn so. Iná ojú ẹkùn ni kò jẹ́. Iná ojú ẹkùn ni kò jẹ́ o. Babalawo Ifaleti Alatise bàbá ADC olóyè Aseda tilẹ̀ Ìjẹ̀ṣà. Ó pè wá síbi ọdún Ifá tí ó wáyé ní Alatise community of Ijaregbe road nínú ọdún tá a wà yìí ní oṣù kẹjọ, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún. Ẹ lè pè wá sórí nọ́mbà yìí o 070-3398-7045 tàbí 080-8729-0989. Babalawo Ifaleti ń pè wá o.